kábíyèsí ọba Olúbàdàn tìlú Ìbàdàn ti ní ọjọ́ kan oníkálukú wa á padà lọ sọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa o láti lè lọ jábọ̀ ohun gbogbo tá a ṣe nílé ayé bó jẹ́ rere ni tàbí búburú. Ẹ kú dédé àkókò yìí ẹ̀yin olólùfẹ́ ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ má gbàgbé láti subscribe, ẹ bá wa share rẹ̀, ẹ like bẹ́ẹ̀ sì rí ẹ kọ́mẹ̀ntì lórí ìkànnì amóhùnmáwòrán lórí YouTube yìí. Kábíyèsí ọba Olúbàdàn tìlú Ìbàdàn ìyún ọba Akínlóyè Owólabí Ọlákùlẹ́yìn àkọ́kọ́ òun náà ló mà ti fọ̀rọ̀ ránṣẹ́ o sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá láì yọ tẹ̀sìn kúrò, láì yọ tẹ̀yà kúrò, kódà láì yọ ti ìṣẹ̀ṣe kankan kúrò wípé kò ní kálukú wa ká nẹ́rìí ọkàn ká sì fi tọlọ́hun ká máa fi ṣíájú nínú gbogbo tá a bá fẹ́ ṣe nílé ayé wa. Ká máa mọ̀ wípé Elédùmarè báyìí òun náà ló mà dákó wá o. Kí ló mú kábíyèsí tí wọ́n fi sọ eléyìí àti wípé ta ló ń bá wí ibo ló ti ń sọ o. Kábíyèsí ọba Ọlákùlẹ́yìn òun náà ni wọ́n ṣiṣọ́ lójú eléyìí níbi ayẹyẹ ọdún ìkórè títọdún 2024 ti ìjọ Cathedral of St. Peter Àrèmọ tí ń bẹ nílùú Ìbàdàn, níbi tí wọ́n ti pe kábíyèsí gẹ́gẹ́ bí kábíyèsí ọba aládé ọjọ́ náà. Ibẹ̀ náà ni kábíyèsí yìí ti ń sọ̀rọ̀ wípé ṣe rí o, Elédùmarè gangan fúnra rẹ̀ òun náà ni ìfẹ́, ó sì nífẹ̀ẹ́ wa, a sì gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ láì bẹ̀rù èèyàn kankan wípé èèyàn kan ó ṣe nǹkan sí wa. Bàbá sì ti fẹ́ràn rẹ̀, a gbọ́dọ̀ pa òfin rẹ̀ mọ́ o. Kábíyèsí yìí náà ló ń sọ̀rọ̀ bí ipò ń wàásù gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run. Níbẹ̀ ni kábíyèsí fa kò mú òkun ọ̀rọ̀ yọ níbi tó ti ń sọ̀rọ̀ pé bá gbàgbé pé Ọlọ́run ní á fẹ́ràn òun, bàbá tó fẹ́ràn òun, ká fẹ́ràn àwọn aládùúgbò wa pẹ̀lú, fẹ́ràn ọmọlàkejì rẹ̀ gẹ́gẹ́ bí ara rẹ̀. Àtẹ̀jáde yìí ló ń tọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ fún kábíyèsí tó jẹ́ akọ̀wé ìròyìn rẹ̀ tó jẹ́ sí kábíyèsí Olúbàdàn ìyún Olúgbémiga Ayọ̀adé, níbi tí olùṣọ́ àgùntàn ilé ìjọsìn ti ń bẹ nínú ààfin ọba tí ó ti ń gbẹnu kábíyèsí sọ̀rọ̀ ìyẹn olùṣọ́ àgùntàn Adédèjì Olùsọ̀yé. Níbẹ̀ ni wọ́n tún ti ń rọ gbogbo àwọn aṣáájú ẹ̀sìn gbogbo, àwọn olóṣèlú títí kan gbogbo àwọn ládéládé àti gbogbo àwọn babaláwo wípé kó ní kálukú mọ̀ wípé bó ṣe ní kọ̀rọ̀, bó ṣe rè bó ṣe rè a kó gbogbo wa báyìí déwájú ẹlẹ́dàá wa o, ìyẹn déwájú Elédùmarè tí gbogbo wa yóò bẹ̀rẹ̀ sí ní wá máa jábọ̀ ohun tá a gbélé ayé ṣe. Kábíyèsí Olúbàdàn Ọlákùlẹ́yìn òun náà ló máa ń sọ̀rọ̀ yìí o láti sí oníkálukú wa ń gbẹ́rẹ́ pakọ̀ wípé mo lè gòkè mo lè sọ, bó bá lè ṣe rere mọ́ ṣe lọ, bó bá sì jẹ́bi ló máa ṣe, kò ṣàmọ́ rántí ikú gáà. Ilé ayé yìí nìkan ṣùkọ́lẹ̀ sí mọ́ ohun tàbí òun kan nìkan ni èrè ń bẹ o. Bí gbogbo wa bá dọ́dọ̀ ẹlẹ́dàá wa á bẹ̀rẹ̀ sí ní wá máa jábọ̀ fọlọ́run ẹlẹ́dàá wa o. Ṣíájú nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀ ẹni tó jẹ́ àlùfáà ìjọ àgùdà òun náà ìyún àlùfáà Samuel Káyọ̀dé Olúwatóyìn Ọláwọ̀yìn òun náà ló máa ń dúpẹ́ o lọ́wọ́ kábíyèsí ọ̀hún náà wípé àwọn dúpẹ́ pé kábíyèsí bọ̀wọ̀ fún ìpè wọn tí wọ́n pè wọ́n fún ìkórè títọdún 2024 nínú ìjọ ọ̀hún náà àti àtìlẹ́yìn tí wọ́n ṣe fún wọn kí ìkórè ọ̀hún náà ó lè jẹ́ kó ṣeé ṣe. Lára àwọn ìròyìn tí mo mú wá fún yín láàárọ̀ òní kì í ṣe nípa ìròyìn ọba Ọlákùlẹ́yìn nìkan ṣo, ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ n tún gbélé yín lọ́wọ́. Ìwé ìròyìn Daily Post láàárọ̀ ní ó gbé ọ̀rọ̀ kan ńlá kan jáde o níbi tí wọ́n sọ pé ṣe rí ojú ọ̀nà márosẹ̀ tí wọ́n ní wọ́n fẹ́ ṣe láti ìlú Èkó tí ó lọ forí sọlẹ̀ gbẹ̀ sí ìlú Calabar tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gùn lé eléyìí tí wọ́n ti bẹ̀rẹ̀ ojú àkọ́kọ́ rẹ̀ lójú náà yìí. Ṣé ẹ gbàgbé wípé owó gbà má bínú tí wọ́n ní wọ́n fẹ́ fún àwọn tí wọ́n wólé wọn tàbí tí ilẹ̀ wọn tó fara kááṣá nínú ojú ọ̀nà náà ní bílíọ̀nù 8, ṣùgbọ́n ẹ wá gbọ́ báyìí o, ọ̀rọ̀ ti yí padà, kò
rí bẹ́ẹ̀ mọ́, wọn san bílíọ̀nù 8 mọ́ o, ó ti di bílíọ̀nù 18 18 billion naira ní owó tí wọ́n sọ pé wọ́n yóò máa san gẹ́gẹ́ bí owó gbà má bínú, tí wọ́n sì sọ wípé 8 billion naira ni wọ́n máa san tẹ́lẹ̀. Àwa kọ́ la wí bẹ́ẹ̀ o, nínú ìwé ìròyìn Daily Post ló gbé jáde látẹ̀wọ́ ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ iyún Dave Umahi tó wà ní ìṣàkóso rẹ̀. Ibẹ̀ ló ti ń sọ wípé wọ́n ṣe ń tẹ̀síwájú láti máa gbé ìgbésẹ̀ àkọ́kọ́ lójú ọ̀nà náà. Lọ́jọ́ àìkú Sunday àná ló ṣiṣọ́ lójú rẹ̀ fún àwọn akọ̀ròyìn wípé àwọn owó tẹ́wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa san fún àwọn tí wọ́n fara káásá nínú ojú ọ̀nà náà tí ọ̀pọ̀lọpọ̀ ilé wọn tí wọ́n lọ sí ni yóò máa jẹ́ bílíọ̀nù 18 ìyẹn 80 billion naira dípò 8 billion naira tí wọ́n ti sọ tẹ́lẹ̀ rí. Ìyẹn ni owó gbà má bínú. Ó ní àwọn ń sọ eléyìí láti lè jẹ́ kí gbogbo èèyàn mọ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà níṣe ni wọ́n káwọ́ wọn sókè báyìí pé ọwọ́ wọn rèé o, funfun nẹ́nẹ́, kò sí kọ́lùkọ́ ọ̀kọ̀ọ̀kan bẹ̀ o. Àwọn tí wọ́n fara káásá tó jẹ́ pé dúkìá wọn ó lọ sí ojú ọ̀nà òun náà, gbogbo ẹ̀ pátápátá làwọn ti tò lẹ́sẹẹsẹ ṣáájú táwọn sọ pé bílíọ̀nù 8 tẹ́lẹ̀ ìyún 8 billion naira. Òun ni wípé gbogbo àwọn orúkọ àti gbogbo àwọn tí wọ́n ní dúkìá ń bẹ̀ wọn ò tí ì ṣe àkójọ wọn tán o. Ńgbà wá ṣàkójọ wọn tán nísìnyí tí wọ́n sì ti mọ iye tí wọ́n ná fún àwọn tí wọn yóò máa sanwó gbà má bínú fún, òun ló jẹ́ bílíọ̀nù 18 náírà 18 billion naira. Ẹ má gbàgbé wípé 18 billion naira yìí kò tí ì mọ owó ojú ọ̀nà tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́, tá a sì gbàgbé wípé ó níye bílíọ̀nù tí wọ́n pe ojú ọ̀nà tó jẹ́ kìlómítà kan tí wọ́n yóò ṣe, tó sì jẹ́ kìlómítà tó pọ̀ rẹ́rẹ́rẹ́. Ojú ọ̀nà tí ó gbéra láti ìlú Èkó tí ó lọ forí sọlẹ̀ sí ìlú Calabar. Ẹlẹ́dùmarè yóò ṣàánú wa o. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde láàárọ̀ ní wípé 8 billion naira kọ́ ni wọ́n ó dẹ̀ san o, 18 billion naira ni wọ́n máa san gẹ́gẹ́ bí owó gbà má bínú fún àwọn tó ní dúkìá lójú ọ̀nà márosẹ̀ Èkó sí ìlú Calabar tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fẹ́ ṣe. Ẹ̀yin tẹ́ ń wò wá ní gbogbo ìgbà, ọpẹ́ pàtàkì lọ́wọ́ yín o. Ẹ má gbàgbé láti máa rí wípé ẹ ń subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV.